Adédayọ̀ Ọlámilékan ọmọ Abọ́dúnrin kú ọjọ́ bí o, ọdún àyàbò ọ̀la lè kan o. Láti ọjọ́ tí aláyé ti dáyé, oníkálukú ló ti lọ́jọ́ tí a bí. Àní láti ọjọ́ tí èèyàn ti ń ṣẹ̀mí lókè èèpẹ̀, ó ti lọ́jọ́ tí wọ́n bí onítọ̀hún sáyé. Adédayọ̀ Ọlámilékan ti lọ́jọ́ tiẹ̀ wà láàyè, ó ti bọ́ sọ́jọ́ rẹ̀. Gbogbo April 19 lọ́dọọdún lọ́jọ́ bí Ọlámilékan, ẹ gbà mí gbọ́, ọjọ́ ńlá ni àwọn olóye ló lè mọ̀ bẹ́ẹ̀. Ọmọ Abọ́dúnrin ó ti ṣọdún èyí lágbára Ọlọ́run, wà á kúkú ṣèmí yìí ò ní tẹ́. Ọdún àyàbò fún ẹ lágbára Elédùmarè ọba, nínú ọlá ńlá pẹ̀lú owó rẹpẹtẹ. Adédayọ̀ Ọlámilékan ò ní táwọ́ ná lọ́lá ọba wáìdù lókè. Ẹ wò gbogbo April 19 lọ́dọọdún lọ́jọ́ bí Adédayọ̀ Ọlámilékan o. D1 o akòtagìrì lọ́nà ọkùnrin 3 àti 3/4 ni mò ń ké sí. Dídán lẹni tí ń ṣọjọ́ ìbí lónìí, ẹni tó bá fẹ́ tọpinpin ni kó lọ tọpinpin. Ọmọ Awẹ́ lẹni tí ń ṣọjọ́ ìbí lónìí, ìpínlẹ̀ Ọ̀yọ́ lọmọ Abọ́dúnrin ti ṣẹ̀ wá ẹ lọ́mọ bẹ́ẹ̀. Aṣọdúnmọ́dún o Adédayọ̀ o, aṣoṣùmọ́ṣù nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra o, ní kú ní kékeré. Handsome bọ̀bọ́ ni ẹ̀rí nǹkan, ìdààmú ó kéré ó tóbi kò ní kànlẹ̀kùn rẹ̀ yá àṣà ní ọmọ Abọ́dúnrin wà á dàgbà o ní dàgbà ìyá. Olúwa ṣèyí ọmọ anífowó ṣe, mo jíṣẹ́ tó rán mi o. Ó ní kí n bá ọ kí Adédayọ̀ Ọlámilékan tí wọ́n nìkan tí ń ṣọjọ́ ìbí lónìí. Lọ́lá Ọlọ́run ọba ẹni ẹlẹ́ni ò nígbà ṣe rẹ́ṣẹ̀ o. Bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí, ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú Iye ni. Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá, ọmọ Ìwòpẹ́ Àjídà gan lèmi.